Ìbéèrè tí a máa béèrè lọ́wọ́ ara wa ní gbogbo ìgbà náà ni wípé ìgbà wo la fẹ́ bọ́ nínú wàhálà àwọn aráabí? Tàbí ká máa béèrè wípé ṣá a lè bọ́ ṣá? Tí n bá sọ pé ṣé a lè bọ́ ṣá, ṣẹ rí àwọn tí à ń bá gbé yìí tá a mọ̀ sí àwọn ará òkè ọya northerners, pàápàá jùlọ àwọn Fúlàní. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe ní ìsìn kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wọ́n ní èrò ọkàn wọn. Gbogbo ìgbà la máa sọ àní dákẹ́, torí pé tá a bá dákẹ́, tara wa ó bá wa dákẹ́. Now, níbi tó le dé, àwọn aráàta ni wọ́n ń gbèjà wa. Torí pé bàbá ń tanra wa jẹ lásọ wípé ọwọ́ ará inú ilé ká wọn. Táráàta ò bá dẹ̀ bá wa dá sí i, bíi Trump àti àwọn ará Israel, bóyá lágbára lè ká, bóyá ni iná ò ní jó dórí kókó. Díẹ̀ náà ló kù kí iná ó jó dórí kókó. Bó dẹ̀ ṣe ń lọ ń sìn, bí ò bá jó dórí kókó, ṣe sí ni. Gbogbo ìgbà la máa sọ pé àwọn aráabí yìí ṣé nǹkan kan náà ni wá. Mo mean àwọn Fúlàní, ṣé nǹkan kan náà ni wá. Ní ọjọ́ 9 Friday àná, ìròyìn kan jáde láti ilẹ̀ Amẹ́ríkà. Donald Trump náà ló tún sọ pé òun ò ní jáwọ́ o, pé ẹ kú ojú lọ́nà strike míì sí ibùba àwọn terrorist. Wọ́n tún ti bẹ̀rẹ̀ protest pé Trump ń gbógun tì wọ́n nílẹ̀ Haúsá. Tá a la mọ̀ tí ò jẹ́ ká bọ́ lọ́wọ́ ogun? Ogun yẹn kì í ṣe ogun tó yẹ kó kàn wá. Fúnra ara wọn ló yẹ kí wọ́n máa fèsì ara wọn. Ṣùgbọ́n kí ló dé tógun yẹn ń kàn wá ń bí, tí wọ́n fi ń láǹfààní àti lọ ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ọ̀ṣun? Àwọn gómìnà wa àtàwọn ọba wa ni. Níbi tí àwọn gómìnà wa tí wọ́n bá ti gbìyànjú lágbègbè tiwọn, táwọn ọba náà gbìyànjú, ìwọ̀nba ní gbogbo wàhálà yẹn ọmọ. Wọ́n ti ń wọlé wá. Wọn ò dẹ̀ fẹ́ ní tó máa dá wọn lọ́wọ́ kọ́. Bí Trump ṣe sọ̀rọ̀, wọ́n tún bẹ̀rẹ̀ wàhálà látẹnu agbẹnusọ ẹ̀, Rẹ́límọ̀. Àwọn yẹn ò ní jáwọ́, Ọlọ́run ó sì bá wa kó sí wọn lọ́kàn kan má jáwọ́. Ṣé rí aláṣejù, pẹ́rẹ́ náà ló sì máa padà tẹ́. Ẹjẹ́ á sì máa retí, ṣùgbọ́n kí nǹkan mọ̀ ti bàjẹ́. Ṣùgbọ́n bí Trump ò bá sí, kí la bá ṣe? Ìrètí wo là bá ní? Kí ló dé tí Trump sọ̀rọ̀? Ó ní tí wọn ò bá dẹ́kun pípa àwọn Kìrìsìtẹ́nì. Kí ni wọ́n fẹ́ gbà nínú ká máa pa Kìrìsìtẹ́nì àti àwọn tí kì í ṣe Kìrìsìtẹ́nì? Tá a bá ní kí ni wọ́n fẹ́ gbà nínú ká máa pa Kìrìsìtẹ́nì? Tí wọ́n fẹ́ gbà ní wípé wọ́n fẹ́ kó jẹ́ ìsìn Islam nìkan ló máa gba gbogbo ayé kan. Ṣó possible ni? Àwọn wèrè tí wọ́n ń ṣe ní Nàìjíríà, ṣé lè lọ ṣe l'Amẹ́ríkà? Ìlú tí ò tó wà ńlẹ̀ ń bí, Burkina Faso àtàwọn ìlú míì, ṣé lè lọ ṣe ń bẹ̀? Kí la wá ṣe tá a la ṣe? Ẹ̀mí síṣòfò yìí ti pọ̀ jù látọwọ́ àwọn afẹ̀míṣòfò ilẹ̀ Fúlàní. Tẹ́ ẹ̀ bá gbàgbé, Gumi sọ̀rọ̀ kan. Ó ní ẹ mọ́ tiẹ̀ sọ̀rọ̀ Amẹ́ríkà, wọn àtàwọn northern leaders ẹ̀, but Gumi dìídì jáde sọ ni. Ẹ bá lọ kàn ní Facebook ẹ̀ tí ò bá tí ì sínú àwọn tó parẹ́. Ó ní Pakistan, China àti Turkey ní kẹ́ ẹ lọ. Ibẹ̀ ní kẹ́ ẹ wá ràn lọ́wọ́ sí. Ṣé yẹn ò mọ fi hàn àwọn orílẹ̀-èdè tó jẹ́ ti Mùsùlùmí? Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà náà sọ pé why? Kí ni àwọn yẹn fẹ́ ṣe ju kán wá gbé ogun ti terrorist lọ, tó bá jẹ́ ní tí wọ́n fẹ́ kán wá ṣe nìyẹn, tí Trump ò ṣe?
àwọn Amẹ́ríkà àti àwọn orílẹ̀-èdè àgbáyé mọ̀ wípé àwọn ibi tí Gumi ń dákọ yìí àwọn ni wọ́n ń ṣe alátìlẹyìn fáwọn tẹ́rọ́rìstì káàkiri pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà allegedly bá a ṣe ń gbọ́. Àwọn northern leader wọ́n reject Trump páwọn ò fẹ́ ẹjọ́ sáwọn nìkan ní Nàìjíríà kó mọ̀ wá ju àdó olóró sí inú igbó yín ẹ dẹ̀ sọ fáwọn èèyàn yín kan yé ṣe tẹ́rọ́rìstì léyìí tó fojú hàn wípé ẹ̀yin lẹ rán wọn. Èyí tí olórí ẹ̀sìn kan náà clergy kan láti northern clergy kan jáde tó fi èdè Haúsá sọ̀rọ̀ pé bí Trump bá gbógun tàwọn àwọn ó gbógun ti padà. Ṣé Trump tí wọ́n fẹ́ gbógun ti padà yìí ṣó wá bá wọn jà ni ṣáwọn ló wá bá jà? Nǹkan kan náà láàmú sábà sọ díẹ̀díẹ̀ ni wọ́n mọ yàtọ̀ ẹ má jà tanra wa o torí tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kanná. Ṣé ní ilé ìwà lè tán láṣọ débi pẹ́jẹ́ ó tán lè kanná nítorí wípé àti ìmọ̀ wúwo iṣu dé àti ìwù tí gbòǹgbò ọ̀ràn ńlá ló wà nílẹ̀ yìí. Àwọn ará bí yìí ní àwọn ò ní gbà wọn ò dẹ̀ sinmi ìpànìyàn gbogbo nǹkan tó bá máa favour wọn láwọn northerners yìí ni wọ́n máa ní kíjọba ṣe. Èyí tí ìjọba bá ṣe tí ò bá ní favour wọn wọ́n yarí kanlẹ̀ ni láì sí àǹfààní kankan tí wọ́n ń ṣe fún ìjọba. Then government fún ìgbà àkọ́kọ́ ẹ jẹ́ n béèrè question kan pé kí láǹfààní wọ́n Nàìjíríà tí àwọn ẹni yìí àwọn Fúlàní yìí tí wọ́n bá sì ń hùwà terrorist tí wọ́n sì ń jiyàn gbé tí wọ́n sì wà lẹ́yìn Lakurawa, Boko Haram, ISWAP tí wọ́n jẹ́ bandit táwọn mìíyẹ́ tí àlà ń fi ẹran jẹ oko olóko kí láǹfààní one Nigeria where is the unity? Àwọn ọmọ béèrè ìbéèrè ni o kẹ ẹ mọ̀ sọ pé ó ń béèrè fún kán pé Nàìjíríà o àmọ́ kí láǹfààní ojú tó wà lágbárí tí ò ríran kí láǹfààní ibi tí ò ti sí àlàáfíà àti ìrọ̀rùn. Àwọn ní pọ̀ jù nílé ìgbìmọ̀ aṣòfin nítorí pé ẹ ti pín fún wọn pé àwọn ni wọ́n pọ̀ jù wọ́n wá ń kó representative mà ṣe o ta ló ń ṣera wọn ta la ṣe ta ló ń ṣe wá. Kò sí ìran kankan tó gbé ìgbésẹ̀ àti báwọn ará bí ìjà láyé kànàká bá wọn jà à ń gbà wọ́n mọ́ra ni wọ́n ti ń bá wa gbé. Ṣé Fúlàní tó ń bá wa gbé ni àwọn tí wọ́n wá ń bá wa jà ní ìsìn? Rárá wọ́n jọ ń bá wa jà nítorí pé àwọn ni wọ́n gba àwọn yẹn láàyè níjọ́ wàhálà tí ń ṣẹlẹ̀ Fúlàní mélòó lẹ́gbọ́n tán jí gbé? Lóòótọ́ wọ́n ń para wọn lókè ọ̀yà. Fúlàní fẹ́ gbalẹ̀ Haúsá wọ́n sì ti gba àwọn yẹn jẹ́ ẹ̀mí àbẹ̀ wọ́n fẹ́ pa ìran wọn run ni. Ìgbésẹ̀ yẹn náà ni wọ́n ń gbé tí wọ́n ń gbé káàkiri. Ẹjọ́ kí làwa àtàwọn èèyàn yìí fi jẹ́ nǹkan kan náà? Irú èèyàn wo làwọn èèyàn yìí? Ìdààmú ìlú, ìdààmú ẹ̀sìn. Torí pé ẹ̀sìn tí wọ́n ń ṣe tí wọ́n ń pariwo jihad àti kínílé lórí Sharia èmi ò fẹ́ rí nǹkan kan tó jọ mọ́ àlàáfíà ní ìhà tọ̀dọ̀ tiwọn. Torí mi ò rò pé ìwé mímọ́ kan tá a pè ní ìwé mímọ́ lè sọ fún ẹ pé lọ máa pa èèyàn táwọn sì ń pa tán jí gbé yìí ẹ̀mí àsìtánì tó bà lé wọn àti àwọn olórí wọn dórí Gúmí wọ́n ti fẹ́ kó ràn wá. Àwọn èèyàn kan dẹ̀ ti embrace ẹ̀ pàápàá jùlọ nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ààbò ẹ̀ náà la dẹ̀ ń rí. Ìjọ́ wo la fẹ́ bọ́nú wàhálà? Àwọn ìdààmú ẹ̀yà tí wọ́n gbé ẹ̀yà lórí wípé àwọn làwọn dáa jù àwọn làwọn lórílẹ̀-èdè. Àwọn ọ̀bùn olóòórùn ajímọ́wé ajímọ́rò ni. Bóò la ṣe jẹ́ nǹkan kan náà wọn ò kàwé. Kó tiẹ̀ jẹ́ kékeré báyìí ìwọ̀nba àwọn tó kà náà nù wọn tí wọ́n ní àwọn ń ṣe olóṣèlú most of them 10% ò ká yanjú.
ẹ jọ̀ọ́ ṣáwọn ọ̀lẹ àwọn olè ni àjọ jẹ́ nǹkan kan náà, àwọn ajínigbé agbénipa oníbàjẹ́ nǹkan kan náà ni wá. ẹ jẹ́ n béèrè nǹkan kan, kí ni a fẹ́ kí Ọlọ́run àti ìjọba ṣe fún wa lórí ọ̀rọ̀ wọ́n Nàìjíríà àti àwọn èèyàn wọ̀nyí tí wọ́n pera wọn ní Fúlàní? ẹ mọ́ gbàgbé Fúlàní ni Buhari o, allegedly ẹ sì mọ́ gbàgbé pé à ń rí kà pé Trump ti query Buhari rí tó ti dolóògbé pé kí ló dé tí wọ́n ń pa àwọn Kìrìsìtẹ́nì. ọ̀rọ̀ yóò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀, kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, kò dẹ̀ lójútùú. Why? Nítorí ẹ̀sìn. ṣáwọn tó ń pààyàn nítorí ẹ̀sìn la fẹ́ bá gbé, ṣé wọ́n fẹ́ change ni? ẹ̀yà mélòó ló dàbí tiwọn tó jẹ́ wicked people lórílẹ̀‐èdè Nàìjíríà? tí Nàìjíríà bá dúró ní ẹyọ kan, àwọn Fúlàní ni. tí Nàìjíríà bá pín, torí wọn ló ṣe pín. ẹ má jà á tẹ̀tú fún ajá. ibi tọ́rọ̀ yìí ń lọ, ìjọba àpapọ̀, ẹ̀yin olóṣèlú, Ìgbò ni, Haúsá ni, Yorùbá ni, ṣé ká má tanra wa jẹ? tó bá yá kò sẹ́ni tó máa wò kán máa pa kíkú kàn máa wọlé tọ̀ òun. Trump á ṣèwọ̀n tó lè ṣe, Israel á ṣèwọ̀n tó lè ṣe. ẹ̀yà mélòó ló ya apààyàn bíi tàwọn Fúlàní tí wọ́n ń pàṣẹ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò fún ààrẹ láàyè láti ṣe tó tọ́ àti nǹkan tó yẹ? wọ́n gbàjọba lọ́wọ́ ìjọba, wọn ò fúnjọba lálàáfíà débi pọ́ ọmọ orílẹ̀-èdè ò ní ìsinmi. wọ́n wá sọ pé gbogbo èèyàn tó bá ti béèrè fún ìtúká orílẹ̀-èdè Nàìjíríà ọ̀daràn ni. àwọn ò wá béèrè fún ìtúká ọmọ Nàìjíríà, ní táwa ń béèrè ní wípé ṣáà lè bá wọn gbé. àfi ẹni tó bá jẹ́ ìkà nínú agbófinró àtijọba ló máa ní ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ lásìkò yìí nípa ọ̀rọ̀ Nàìjíríà lọ́nà ibìkan tó sọ èrò ọkàn ẹ̀ ló máa sọ wípé ó ń béèrè fún ìtúká Nàìjíríà. ìkà lẹni náà tó bá tó ṣe bẹ́ẹ̀, iná Ọlọ́run sì mú. torí pé ẹni tí ò ní ẹ̀jẹ̀ ríru ti ní ẹ̀jẹ̀ ríru nípa ìròyìn oríṣiríṣi, wọ́n pààyàn lénìí, wọ́n pààyàn lọ́la, ẹlòmíì ò fẹ́ gbọ́ ìròyìn mọ́. ẹni tó fẹ́ lọ lù lọ wò yá àti bàbá ẹ̀, ọkàn rẹ̀ ò balẹ̀. tó bá ti wà nú mọ́tò tó bójú gbó, ẹ̀jẹ̀ ríru rẹ̀ ọmọ ráìsì ni. tó bá yìí máa padà dé hospital ní ọ́láǹdì sí, bó tiẹ̀ tún padà láyọ̀. orí orílẹ̀-èdè kan ṣoṣo tá à ń rọ̀nù wá nìyẹn. kò sì sí lórí ẹ̀yà kan yìí náà. tá a bá wá rí ẹ̀yà míì tó ń ṣerú ẹ̀, wọ́n kọ́ látara wọn ni. wọn ò sì lè burú bíi tiwọn. nígbà Trump wá sórílẹ̀-èdè yìí tó strike, ẹ̀yà mélòó ló protest against Trump? Northerners náà ni. ìtumọ̀ pé wọ́n protest against peace, torí kí peace lè bá àjọba ní Trump ṣe strike. ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, níbo la ń lọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà? ẹ̀yin ọmọ Yorùbá, ẹ ronú ṣá. àwọn people tá à ń sọ yìí, ó ti dẹ̀ kelòó tí wọ́n ti protest against insecurity, pé kò ṣètò ààbò nílẹ̀ ní northerns, ní north. ẹ dáhùn, ǹjẹ́ tí ẹ rí pé gbogbo ìgbà tán Boko Haram sọ tí bí ẹ ṣe ń pa àwọn gangan fúnra wọn tó, ó dẹ̀ kelòó tí wọ́n jáde tí wọ́n gbé placard wípé ìjọba ẹ bá wa rí ṣètò ààbò, nǹkan báyìí ló ń ṣẹlẹ̀, nígbà jákàtà àwọn náà ni. ó ṣe wá jẹ́ pé ńgbà tí wọ́n fẹ́ ràn wọ́n lọ́wọ́ tí wọn ò bá mọ̀ ń pa ẹ̀. Sókótó tí Trump ju bọ́ǹbù sí yìí, wọ́n ń wọlé síbẹ̀ wá sùn padà síta lọ ṣiṣẹ́ aburú ni. iṣẹ́ aburú mélòó lẹ gbọ́n Sókótó? Bọ̀nú ni ṣá, káwọn èèyàn lè rò pé Bọ̀nú gangan ni bùbá wọn wà, láì mọ̀ wípé àwòdì òkè kọ̀mọ̀pára alẹ̀ ń wò wọ́n. ọ̀hún pa gbogbo ohun tó ń ṣe pátá ló hàn sí gbogbo ayé. ṣùgbọ́n kílẹ̀ ò tó pòṣìkà, ohun rere ó ti bàjẹ́. ọmọ Yorùbá,
ẹ padà sílé. Tá a bá sọ pé ẹ padà sílé, ẹ má gbàgbé àwọn nǹkan àwọn bàbá wa. Àwọn tí wọ́n mẹ́sìn wá, wọ́n fi wá kó bá wa ni o. Wọ́n fi wá tà wá sóko ẹrú ni o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má rọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí bí ọ̀rọ̀ àbùkù sí ìwé mímọ́. Tẹ́ ẹ bá rí pásọ̀ kan tàbí àáfàá kan tó ní tí wọ́n bá dojú ìbọn kọ ẹ́, mú bíbélì, mú Quran, tó bá ti mú dání, níkàn yìnbọn yẹn pé ayẹta ni, níkàn ṣe ara ẹ ládàá òkígbẹ́ ni. Tẹ́ ẹ bá rú ẹni tó sọ bẹ́ẹ̀, ẹni kó mú dání kẹ́yìn dánwò lára ẹ̀, ṣebí gbàgbọ́ tiẹ̀ ju tiyín lọ. Wọ́n ti fẹ̀sìn gba gbogbo nǹkan tí àwọn bàbá wa ní jẹ́. A ti sọ lẹ́nu, Ọlọ́run má jẹ́ kí ìyà ó jẹ wá. Àwọn tó ń polongo Yorùbá ẹ dá dúró, ẹ ṣe gbá, Ìgbò fẹ́ lọ, Ìgbà fẹ́, wọ́n lè mọ wòran náà káwọn ẹ̀yà kan máa tẹ̀ wọ́n mọ́lẹ̀. Kò sílé tí ò sí wèrè. Nígbà àwọn wèrè tá bá ń bọ̀ tí agbára tilé ò bá fi ká, a jẹ́ pé wọ́n mú tilé lọ́wọ́ lẹ̀ ni. Ìjọba ẹ lè rú mọ́, ẹ lè rú gbá, àmọ́ pé kò bófin mu, àwa ò dé fọwọ́ sí kó rí bẹ́ẹ̀. Ẹ gbà tọwọ́ àwọn ẹni ibi yìí sílẹ̀, pàápàá jùlọ àwọn mìíyẹ́ ti àlàyé járì, wọ́n sì ń lò ó. Kí ló dé? Kí la ṣe fún yín? Ọmọ Nàìjíríà tó bá lẹ́rìí ọkàn dáadáa yóò mọ̀ pé àwọn Fúlàní ń ba Nàìjíríà jẹ́. Kí lè ro ọkàn yín ọmọ Nàìjíríà? Wọ́n Nàìjíríà àbí àṣekáṣírí wọn má bàa tú níbi ìpàdé tí wọ́n wá ṣe ní Èkó ń gbà káwọn traditional rulers tí Sultan wà ń bẹ̀. Sultan ní orílẹ̀-èdè Nàìjíríà kò sẹ́ni tó lè pín, kò sẹ́ni tó lè ba ìṣọ̀kan bẹ̀ jẹ́. Ó tún sọ̀kan ní social media ní terrorist social media. Kíjọba wá ọ̀nà tí wọ́n fi regulate àwọn ọ̀rọ̀ tí Sultan ń sọ nìyẹn. Tí ò bá wá jẹ́ social media, bó làṣírí wọn ò bá ṣe máa tú. Wọ́n mọ̀ pààyàn gbá silently, anybody ò ní rí. Ìròyìn àwọn iléeṣẹ́ ìjọba aládàáni mélòó lẹ gbọ́ tó ń gbọ́ yàtọ̀ fórí social media tó ń jẹ́ káṣírí wọn tú pẹ̀lú ohun tó ń lọ yìí. Wọ́n ti pa gbogbo èèyàn tán. Irú ọ̀rọ̀ tó wá jáde lẹ́nu Sultan yẹn, ẹ̀yin tí àwọn terrorist wà ní territory yín, tó yẹ pé ńgbà Trump strike làṣírí tú pé Sokoto ni bùbá wọn, Sultan ò sì mọ̀ pé wà ń bẹ àbọ̀mọ̀. Ọ̀gá o, nítorí plan tiwọn kó lè bá wáyé, ìjà tí bàbá wọn Usman Dan Fodio lòun ń jàbọ̀ pọ̀ ńlá ní Nàìjíríà, táwọn Europe tí wọ́n fún wa ní òmìnira tí wọ́n sọ fún wọn tán náà gbé Nàìjíríà lé wọn lọ́wọ́, wọ́n fi gbólóhùn yẹn wọ́n fi dá wàhálà alẹ̀, ṣé bí wọn ò dá sí mọ́? Ìwọ mùsùlùmí bíi ìwọ náà wá di alákatakítí. Wọ́n ní kó fèsì ọmọ bàbá rẹ aláìníròònú, wàá sọ̀rọ̀, wàá kọ́ndẹ́mù ẹ̀sìn míì, ẹ̀sìn tán ọmọ bàbá tiẹ̀ ń ṣe, ẹ̀sìn tiẹ̀ ló dáa jù, òpònú. Àwọn Fúlàní ti destroy Nàìjíríà pátápátá, wọ́n dẹ̀ ti destroy peace and unity tó wà ń bẹ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ burúkú tí wọ́n dálẹ̀ bíi swap, àwọn militanti, àwọn àyà. Ìmọ̀ tún ìmọ̀jọ, ìmọ̀ yín ò ní dálẹ̀ yín Fúlàní. Níbo ń lé yín, níbo ń lẹ yín, níbo lẹ ti wá? Ẹ jẹ́ ń parí ètò yìí síbì. Ẹ já béèrè ìbéèrè wípé pẹ̀lú Lákúráwá, Boko Haram, ISWAP, àwọn militant Yẹtí Àlà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ tàwọn Fúlàní àti iṣẹ́ tí wọ́n ń ṣe wọ́n Nàìjíríà ni wá? Ṣáà lè jọ gbé? Ṣé bí yóò ṣe máa lọ nìyí? Ó béèrè ni o. Èmi ò béèrè fún ìtúká orílẹ̀-èdè Nàìjíríà, ẹbí wọ́n Nàìjíríà náà ni. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Nàìjíríà, pàápàá jùlọ ẹ̀yin ọmọ Yorùbá, àwa àtàwọn Fúlàní darandaran, àwa àtàwọn Fúlàní agbébọn kiri, àwa àti Fúlàní afẹ̀míṣòfò, àwa àti Fúlàní àwọn tí wọ́n lé àwọn fẹ́ máa bá wa ṣọ́ inú igbó wa tí wọ́n sì ń ṣọ́ ọmọ wa,
ṣé ó lè rọrùn ṣá ká so ajá mọ́lẹ̀ ká sekùn mọ́lẹ̀ àbí nǹkan, ṣé bí ó ṣe máa lọ rèé? Ọmọlúàbí ni wá. Báwo nìran ọmọlúàbí àti ìran ìkookò ajẹgúnjẹran ṣe máa jọ gbé pọ̀ nínú yàrá kan náà? Àwa ń rọ ìjọba nìkan wò ó dáadáa, agbára ìjọba dẹ̀ lè má ka o. 2027 náà ni gbogbo, ṣé bí ó ṣe rí di 2027 rèé? Ẹ̀mí ọmọ ti sọnù bí wọn bá mọ̀ rẹ̀yìn àwọn ará bí. A ní rìn jọ ibi ń pọ̀ náà. Bàbá wa ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu, bàbá bú ẹ̀tù orí àrò àwo, ìjọba yín ni, kì í ṣe pọ́dọ̀ orí yín ló ti bàjẹ́, kò ní bàjẹ́ lórí yín. Ẹ̀yin náà tẹ́rí sí ni, ẹ mọ̀ pé tí ó le tó báyìí ni Ọlọ́run bá yín gbé. Ẹ fọgbọ́n ṣe o. Iṣẹ́ tọ́lọ́run rán yín wá ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà láti gba àwọn tí ò léèyàn kúrò lọ́wọ́ ìkookò ajẹgúnjẹran, Ọlọ́run bá wa ṣe. Ẹ ṣé àdúpẹ́. Ìkànnì Jùgbà Máa Sà náà lẹ tí ń wò mí. Ṣeun Agboola lórúkọ mi.